Yèyé Oge Rose Odika tí mo jẹ́ igbákejì ààrẹ fún ẹgbẹ́ TAMPAN Theatre Art and Motion Pictures Practitioners Association of Nigeria. A wà ní Ile-Ife lọ́dọ̀ bàbá wa Onírìṣà Kábíyèsí Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá II. A wá fún audition of our participants of Queen Moremi contest. This is the 8th edition. A ti ń ṣe tipẹ́, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. What is all this Queen Moremi about? Gbogbo ala mọ̀ ìtàn Moremi, obìnrin tó jẹ́ akíkanjú, jagunjagun, akíkanjú tó fẹ́ràn ọkọ, tó fẹ́ràn ilé, tó fẹ́ràn ẹbí, tó fẹ́ràn ará. Kábíyèsí bàbá wa Onírìṣà. Wọ́n wá wò wípé, okay, kí la lè fi empower àwọn young girls, the future Moremi, because Moremi wà káàkiri nínú ilé kọ̀ọ̀kan, nínú ìlú kọ̀ọ̀kan. Báwo la ṣe máa fish àwọn ọmọ yìí kí orúkọ Moremi kó bàa má parun? Kábíyèsí wa Ẹnìtàn Ọ̀jájá II. Wọ́n wá wò wípé, okay, ẹ jẹ́ ká empower àwọn young girls from age 18 to 30 years. Tán bá ti wá ṣe ìdíje, tán bá ti wá borí tán, ẹlòmíì ń gba káà lọlé owó ńláńlá. Tó bá dẹ̀ ti yọjú tó contest, kò sí ni wàá rí nǹkan mú lọlé. Kò sẹ́ni tó ṣe tó lose. You must gain something before the end of the show. Eléyìí kì í ṣe fún ọmọ Ifẹ̀ nìkan, and that is a big vision tí mo fẹ́ kí Kábíyèsí sí, tó hàn wò wípé ọmọ Ọ̀ṣun state nìkan, ọmọ Ifẹ̀ nìkan. Bàbá believe wípé, Kábíyèsí believe wípé ìlú kọ̀ọ̀kan ló ní Moremi kọ̀ọ̀kan. Women who are confident, women who want to fight for the rights of people. That is what Moremi stand for. Mo fi lè kí Kábíyèsí, bàbá á pẹ́ fún wa. It's a good initiative, and I want everyone on board to come on board and support this event. And that is why we are also here, to support, to give our moral support to this event and boost it and encourage the young ones. Tó ń bọ̀ lẹ́yìn wa. Ẹ ṣé. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Yinka Salau. Mo jẹ́ agbẹjọ́rò. Mo jẹ́ I'm an actor and also a film producer. Queen Moremi Ajasoro tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀, we've been doing it for 8 years now. This should be the 8th edition that this pageant has been on, and so far it's been wonderful. They've been supporting and encouraging our obìnrin, our omidan. Like I think the age range is from 18 to between 18 and maybe 30. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ti ń ṣe ni wọ́n ti empower wọn. Ẹni tó bá ṣe ipò kíní, ó ń gba mọ́tò lọ́lé. Ẹni tó bá àti owó tó lè fi dá business sílẹ̀. Ẹni tó bá ṣe ipò kejì náà, ó ní nǹkan tó ń gbà. Ẹni tó ṣe ipò kò sẹ́ni tó kópa ní Moremi tí ò mú nǹkan kan lọ́lé. Tí ò bá mú owó lọ́lé, ó máa mú ìmọ̀ lọ́lé, nítorí ibi tí wọ́n kó wọn sí, which àwọn olóyìnbó ń pè ní camping. Àwọn onímọ̀ wọ́n máa ń wá tí wọ́n máa kọ́ wọn ní oríṣiríṣi nǹkan. So aside from the money, they go with knowledge, they go with a lot of things. Orúkọ mi ni Ọmọọba Adéṣọlá Kòsọ́kọ́ Abíiná. I'm an actor, a producer, a director, a filmmaker. Ìyá wa Olórí Adérónkẹ́ ló ránṣẹ́ pè wá. Wọ́n ní ká máa bọ̀ nílé Ifẹ̀ láti wá celebrate Queen Moremi Ajasoro ti ọdún yìí, tí a pè theme ẹ̀ ní ìwàlẹ́wà. Tá bá ní ìwàlẹ́wà ọmọ ènìyàn. Àwọn ìdí wo la fi sọ pé ìwàlẹ́wà ọmọ ènìyàn ó pọ̀ lọ lóríṣiríṣi. Kò kí ń ṣe beauty nìkan là ń pè ní ẹwà. Tí ọmọlúwàbí bá ní ìwà, ó ti ní ẹwà nìyẹn. Ẹ má jẹ́ kí n sọ púpọ̀ jù lórí yẹn. Moremi Ajasoro ti ọdún yìí, àwọn omidan láti the ages of 18 to 30 ni wọ́n máa compete fún Moremi Ajasoro títí ọdún yìí. And then àwọn nǹkan tá a look out for lára wọn ni ọpọlọ. Tó bá beautiful tí ò ní ọpọlọ, the beauty is nothing. So èèyàn gbọ́dọ̀ ní ọpọlọ. Tí Ọlọ́run bá tún wá dáadáa tó ga, tó ní stature tó beautiful, ẹ wò, you are good to go. And a lot of goodies ni àwọn ọmọbìnrin máa ń kó lọ sílé. Ẹlòmíì máa jẹ ẹ̀bùn mọ́tò. Ẹ̀bùn oríṣiríṣi ṣá ló wà fún ẹni tó bá gbégbá orókè. Even ẹni tí ò bá gbégbá orókè, gbogbo wọn pátápátá ló máa mú ìmọ̀ lọ sí ilé. Nítorí náà, inú mi dùn láti bá wọn kópa nínú Queen Moremi Ajasoro ti ọdún yìí.